ìmọ̀sán Òkùnọlá ṣe ètò ìwòsàn ọ̀fẹ́ fún àwọn ènìyàn agbègbè ìjọba ìbílẹ̀ náà. Ní báyìí jẹ́ ká lọ pàdé Ṣògo Rẹ́níkejì bí ó ṣe máa mú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà fún wa. Ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè ìmọ̀sán Òkùnọlá pẹ̀lú àjọṣepọ̀ ìjọ Christ the Rock Church Worldwide láti orílẹ̀-èdè Amẹ́ríkà ṣètò ìlera ọ̀fẹ́ fún àwọn ènìyàn agbègbè ọ̀hún. Ètò yìí tí ọ̀kan lára àwọn olùdarí rẹ̀ láti orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe àpèjúwe gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ọ̀nà láti mú ètò ìlera tó péye dé sọ́dọ̀ àwọn ènìyàn ẹsẹ̀ kùkú ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó tẹ̀síwájú wípé ìlera jẹ́ ohun tí kò ṣeé fọwọ́ yẹpẹrẹ mú. Ní ilé ìjọsìn Jesus in His Mightiness Global Churches pẹ̀lú àjọṣepọ̀ Christ the Rock àti ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè ìmọ̀sán Òkùnọlá ṣe àgbékalẹ̀ ètò ìlera náà. To help people in other areas. Ministry, we help the orphans, we empower all those who are in need. We health education, then financial education, nutrition education, gbogbo yẹn la máa ń ṣe. Torí tá bá rí pé tá bá lọ sí local government kan tá bá ti rí pé wọ́n need àwọn nǹkan apart from health. Bóyá wọ́n need financials, how to start their own business, how to do things, or how to increase their businesses. Àkó àwọn èèyàn tó wà expert in those areas. Wọ́n join team wa, àkó wọn wá láti wá share pẹ̀lú àwọn èèyàn. Bákan náà, níbi ètò yìí ní ìránṣẹ́ Olúwa Reverend Dr. Ayọ̀ Ọdúntàn pẹ̀lú sọ pàtàkì ètò ìlera náà àti àfojúsùn wọn láti rí dájú wípé ètò yìí dé òòró àti ìbú orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń ṣe bọ̀ láti ọdún 6 sẹ́yìn. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú Alimọ̀ṣọ́ local government. Tó bá máa fi di mìíta máa wá, even àwọn doctors máa wá. Jẹ́ pé a lè dé ibi tí a dé nísìn. Ẹni nǹkan tá tún fẹ́ ṣe ń gbà yẹn ni àwọn iṣẹ́ abẹ kéékèèké. Àìsàn tó bá mọ̀ yẹn, àwọn doctor máa wá tó máa ṣe iṣẹ́ abẹ yẹn fún àwọn èèyàn lọ́fẹ̀ẹ́. Àwọn àyẹ̀wò tí wọ́n ń ṣe fáwọn ènìyàn tí wọ́n sì ń fún wọn lóògùn tó ń ti dígí ojú, ó ní àyẹ̀wò ẹ̀jẹ̀ ríru, ìtọ̀ ṣúgà, ìsétọ̀ àti àyẹ̀wò ojú. Bẹ́ẹ̀ náà ni àwọn ènìyàn tí wọ́n jẹ àǹfààní ètò ìlera ọ̀fẹ́ yìí kò ṣàì fi ìmoore wọn hàn. Lọ́jọ́ tòní wọ́n ti ṣe ìfúnpá fún mi, wọ́n ti ṣe BP mi, wọ́n dẹ̀ ti ṣe test ìtọ̀ ṣúgà, wọ́n ti jẹ́ kí n mọ ibi tí mo kù sí. Then tí bí olójú mo dẹ̀ tún wà báyìí tí mo tún fẹ́ ṣe test ojú. Ṣé àǹfààní tó dáa ni? Bọ̀jọ́ nígbà kọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n tò wá ní kinní bọ̀ nígbà tó dé bí olójú yìí wọ́n ń ṣe ni wọ́n ò jẹ́ kí á rí process yẹn. Ọ̀pọ̀lọpọ̀ ní àárẹ̀ àìlera àìsàn ikọ̀ kan wà láti tó gbé àti ní agbára láti lọ sí hospital ìbùkún ó kù díẹ̀ fún. Bẹ̀tẹ̀ bá rírọ àǹfààní tí wọ́n jẹ́ àná so wọ́n á túbọ̀ máa gbé oríyìn fún irú bọ́dì tó bá ṣe irú ìrànlọ́wọ́ báyìí fún wa. Tí wọ́n bá ṣe eléyìí ní orílẹ̀-èdè wa, àwa náà máa ní rí nǹkan tọ́ka sí pé ní àsìkò báyìí nígbà tẹni báyìí wà ní ipò a jẹ àǹfààní irú nǹkan báyìí. Lákòótán, wọ́n wá ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba pàápàá láti rí dájú wípé wọ́n ń fi ọwọ́ sí ìdàgbàsókè àti ìmúgbòòrò ètò ìlera lórílẹ̀-èdè Nàìjíríà ju ti àtẹ̀yìnwá lọ. Ṣògo Rẹ́níkejì ló jábọ̀ ìròyìn fún tẹlifíṣàn Orísun.